ó mà ṣe o, Lookman Ademola ìràwọ̀ tó ń tọ̀ yòó nínú ikọ̀ Super Eagles lọ́wọ́lọ́wọ́ tó tún gbá bọ́ọ̀lù jẹun fún ikọ̀ Atalanta lórílẹ̀‐èdè Italy. Ìyẹn Lookman Ademola kò ní lè kópa nínú ìfẹsẹ̀wọnsẹ̀ tó máa wáyé láàrin ikọ̀ Atalanta àti ikọ̀ Barcelona nínú ìdíje UEFA Champions League lọ́jọ́rú ọjọ́ Wednesday pẹ̀lú ọ̀pọ̀lọpọ̀ àwọn ìfẹsẹ̀wọnsẹ̀ míì nínú líìgì àgbábọ́ọ̀lù orílẹ̀‐èdè Italy ìyẹn Serie A. Kí ló fà á? Ẹ gbọ́ ìròyìn náà síwájú. Gẹ́gẹ́ bí ẹ ṣe mọ̀ pé ọ̀kan pàtàkì ni Lookman Ademola jẹ́ fún ikọ̀ Atalanta ní sáà tó kọjá. Bákan náà ló sì ti bẹ̀rẹ̀ láti ibi tó fàdàgbà ètò ọ̀rọ̀ sí ní sáà tó kọjá. Nínú sáà tuntun tó ń lọ lọ́wọ́lọ́wọ́ yìí, Lookman ti gbá bọ́ọ̀lù wọlé ní ìgbà 14 ó sì ti ṣe ìrànwọ́ nígbà 7 nínú ìfẹsẹ̀wọnsẹ̀ 17 nínú sáà tó ń lọ lọ́wọ́lọ́wọ́. Nítorí bí Lookman ṣe ń dábìrà lọ́nà tó jọni lójú yìí, ìyẹn ti mú kí oríṣiríṣi àwọn ikọ̀ tó máa mẹ́laka káàkiri ilẹ̀ Yúróòpù máa ṣẹ́jú sí ọ̀dọ́mọkùnrin tó ń tàn bí ìràwọ̀ yìí. Lára àwọn ikọ̀ tó ń ṣẹ́jú sí Lookman ní ikọ̀ ẹgbẹ́ agbábọ́ọ̀lù Liverpool, Manchester United, Arsenal. Ṣùgbọ́n níṣe ló dàbí pé gbogbo àwọn ikọ̀ náà sì ń ganu sí Lookman ni nítorí pé gbogbo wọn kàn ṣe ń fẹnu yẹran sọ́bẹ̀ ni. Pẹ̀lú gbogbo bí Lookman ṣe ṣe dáadáa yìí, ikọ̀ Atalanta ti rò pé dídùn lọ́sàn máa so fún wọn nígbà tí wọ́n bá gbé pẹ́rẹ́gẹ́ kaná pẹ̀lú ikọ̀ ẹgbẹ́ agbábọ́ọ̀lù Barcelona ní ìpele tó kángun sí ìpele 14 láti mọta ló máa pẹ́rẹ́gẹ́dẹ́ sí ìpele 14 nínú ìdíje UEFA Champions League pẹ̀lú Lookman Ademola. Ṣùgbọ́n lójijì lónìí, ìyẹn lọ́jọ́ ìṣẹ́gun ọjọ́ Tuesday ọjọ́ 18 oṣù kìíní, la gbọ́ pé Lookman ti fi orúnkún ṣèṣe nígbà tí wọ́n ń ṣe ìgbáradì fún ìfẹsẹ̀wọnsẹ̀ wọn pẹ̀lú ikọ̀ ẹgbẹ́ agbábọ́ọ̀lù Barcelona. Ìfarapa òun ò sì ní jẹ́ kí Lookman lè kópa nínú ìfẹsẹ̀wọnsẹ̀ pẹ̀lú ikọ̀ Barcelona àti àwọn ìfẹsẹ̀wọnsẹ̀ bíi mélòó kan nínú ìdíje Serie A. Ohun ìbànújẹ́ gbáà ló jẹ́ fún Lookman àti ikọ̀ Atalanta lápapọ̀ bí owó orí ṣe jẹ́ dandan. Bẹ́ẹ̀ náà ni ikọ̀ Atalanta ṣe gbọ́dọ̀ jáwé olúborí nínú ìdíje wọn pẹ̀lú ikọ̀ ẹgbẹ́ agbábọ́ọ̀lù Barcelona tí wọ́n bá fẹ́ kópa nínú ìpele 14 ti UEFA Champions League ọdún yìí. Ó tún ṣeé ṣe kí Lookman pàdánù àwọn ìfẹsẹ̀wọnsẹ̀ fún ikọ̀ Super Eagles ti orílẹ̀-èdè Nàìjíríà nínú àwọn ìfẹsẹ̀wọnsẹ̀ tí wọ́n ti máa pèrègede fún ife ẹ̀yẹ àgbáyé. Àwọn ìfẹsẹ̀wọnsẹ̀ tí wọ́n máa gbá pẹ̀lú orílẹ̀-èdè Rwanda àti Zimbabwe ní oṣù kẹta ọdún yìí. Amos ló ń jábọ̀ ìròyìn fún ikọ̀ Ọ̀tàlẹ́nu.